أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس والله يعصمك من الناس إن الله لا يهدي لقوم الكافرين alubarika ọmọ òjìbára alubarika ọmọ òjìbára kíkú má pa alájà pé bàbá ìmọ̀ọ́mọ́ alubarika ọmọ òjìbára alubarika ọmọ òjìbára alubarika ọmọ òjìbára kíkú má pa alájà pé bàbá ìmọ̀ọ́mọ́ alubarika ọmọ òjìbára kódù kópa kó fi túbẹ̀ kódù kópa kó fi fúnpẹ́ fún bàbá alájà pé bàbá ìmọ̀ọ́mọ́ kódù kópa kó fi túbẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم orí pálágùn méjìlá òun jà صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين يا الله لنا بها جميع الآجات آمين وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك درجات آمين وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات آمين يا الله آمين آمين يا مجيب الدعوات آمين onígbàgbọ́ pé ìṣòro tó gbé débí yìí lónìí gbàgbọ́ pé ìṣòro tó gbé dé yàyín lónìí kò ní tẹ̀lé ọlọ́lé báyìí bó ànábì kó lòkè dáadáa. kí bó ṣe ànábì dáadáa. ó lè yòǹbó ànábì jù báwọn lọ. sallallahu alaihi wasallam. àwọn jẹ́ káwọn obìnrin yìí ọmọ rò páwọn làwọn fẹ́ràn ànábì jù wá lọ ẹ dákun ẹ jẹ́ káwọn náà kọ̀ǹpìtì pẹ̀lú wọn. làwọn rasulu mani tàdéyìnà bínú yìí. ẹ dákun àwọn ọkùnrin lọ́dà bí pa wà ní apá yàyín ẹ jẹ́ káwọn náà náwó sókè káfí yòǹbó ànábì ká má ra ìdí wa àwa náà lọ́wọ́. wà á máa nílẹ̀ sí yóò jí tiwa ká muhammadi. ibi tí wọ́n bá ti rí máìkì tọmọ tó bá ti gbádùn báyìí àwọn ibi tá a lọ níbi ìjẹrin ó ṣe máa hàn báyìí. kulikali anamu. àní kò ní sùúrù. bẹ́ẹ̀ bá ti wà níwájú àwọn àgbàlagbà kò sí rẹpẹtẹ. ọba yẹn mọ́sálásí oní ọbẹ̀rù ọlọ́run. bẹ̀rù ọlọ́run lọ́mọ pápá òórùn tó kóhun ó kí. gbogbo àwọn àfọ àwọn tó ti lọ ọlọ́run mọ́sálásí wọn. Allahu ta'ala anhu. bàbá mi Maulana al-Khalifa Muhammad aibu jibara ọmọ ọ̀dọ̀ àgbà. Sheikh Muhammad Raji Suleiman Akani Adomu. ọlọ́mọ balẹ̀ àwọn àfọ àwọn jẹ́. mo fi ìkàlẹ̀ àwọn bàbá mi láyé pé ọlọ́mọ ṣàjẹ́kẹ́ mi yóò gùn fún wa. Bàtú alùláyé fọ́ọ̀dù àrífọ́ọ̀dù. jọ̀ọ́jọ́. Lianu mú. wá mo sì ń ṣe bí ọmọlúàbí ó sì tún ó rí pé kíní ò ti ṣiṣẹ́. ẹni tí wọ́n ní ó ní sùúrù kó tutù tó ní gbígbóná lòun ó kó jẹ owó gbóná lórí kò ní yá báwọn. Lianu mú. ó ti rówó tútù yàn má jẹ́ wá fi nǹkan mi lé fún ọ. àwọn bàbá mi bàbá wa láyé pé mo ṣẹ́ríṣì àlùbáríkà ààyè yẹn púpọ̀ débi pé yìí máa ń wò pé láàrin ọdún tí bàbá yé pé fi ṣiṣẹ́ yìí wọ́n sì parí iṣẹ́. Alhamdulillah.
ara àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ tán sì wà lẹ́nu sẹ́dì sí i bàbá wọn ò tún ní láṣeyọrí ọlọ́run bá ní kẹ́ gbogbo wọn. àmín. mo fi tí wọ́n kí gbogbo ẹ̀yin bàbá mi bàbá oníkìjìpá ọlọ́run ò ní ba tí jẹ́. àmín. kò sí nǹkan kan tó jẹ́ kí n máa ṣe copy and paste kíkí yẹn bẹ́ẹ̀ ju pé ilẹ̀ ti fẹ́ mọ́. àwọn àgbàlagbà tí wọ́n sì ní ọ̀rọ̀ àwọn ọ̀gá mi náà wà ń jòkó yìí. wàláhì. káwa wá bá àkókò jẹ́ wọ́n máa fi pèsè ìlú ẹ̀ lọ́nà ọkọ ni. ọlọ́run má ṣàjárí gbogbo ẹ̀yin àgbàlagbà pẹ́. àmín. mo kí àfáwà àgbà Al-Mansuri àfáwà olóríire kì í ṣe pé wọn náà lè ṣe mòlúdì àbí kọ́ dálẹ̀ báyìí àmọ́ lẹ́ ń dà ọ́ láàmú. má jẹ́ kó mix up bí zamani yìí ti dàrú tó yìí bọ́ ọ bá ṣe lọ́dún kìíní tó bá yí ọ tó yí ọ lọ́dún kejì ó lè balance ẹ̀ lọ́dún márùn-ún. iṣẹ́ ti tẹ̀pẹ̀lẹ̀ mọ́nú ilé ní máa ń mú rìsọ́ọ̀tì tìta wá. bó o bá rò pé wọ́n nìkan lọ mọ àdìsọ́wọ́ àbù ẹnu àwọn ẹlòmíín náà tún mọ̀ ọ́n má torí rẹ̀ kọ́ gbàgbé tẹ̀sùbà eléyìí ò rí kéwké. likulli nasi mawhibatun fahawi. sọ́tọ̀ ayú alifákìrù jalan bin nasab. ayú alifákìrù jalan bin nasab. innama nasu. li ummi wa li abi. alitarahu kulikum min fiddati abu hadidi abu nasi abu zahab. mudiru ẹ lọ ìjókòó ẹ dàkú májà mi nìyẹn. ayú alifákìrù. gbogbo ẹ̀yin bàbá mi ẹ dàkú ẹ̀yin màmí ẹ dàkú àsìkò náà ti lọ ní ẹ dàkú. ayú alifákìrù jalan bin nasab. àfa lè bíyàn kọ́ mọ́ sóríire láyé o. ìjọ tó bá gbẹ́sẹ̀ kúrò ní mílà àwọn tí wọ́n bí wọn àwọn bàbá láyé pé náà mọ kí wọ́n sáré lọ London lè mọ fọ tọ́ílẹ̀tì. ayú fọlọ́bẹ̀lẹ̀ ká sáré lọ torí kí wọ́n lè dé padà ká ṣe mòlúdì ńláńlá káyé ó lè wá pé tiwọn bí wọ́n bá ti ju tẹ̀sùbà lẹ̀ ní kò ní yẹ wọ́n àbẹ́yẹn bá dá irúgbọ̀n rẹ̀ gan kò lè fáyìn tó báyìí. ayú alifákìrù jalan bin nasab. ìwọ lọ bá bàbá rẹ lọ́la wò pé kọ́ bọ́ ṣébi ti bàbá yé pé bẹ́ẹ̀ bá ní jágbe. ayú alifákìrù jalan bin nasab. Al-Mansuri rè ìjọ tẹ kú òǹlé kì í sa irú agbádá ilẹ̀ wọ. innama nasu. farabalẹ̀ ọba mi náà fi sọ fún Al-Qur'ani ti parí ọ̀rọ̀ ọba yẹrẹ bá bàjẹ́ tó ọba wa tó bá ta fún ọ fọ́ọ̀lì nàfùsíkà ni ọlọ́run yọ owó ara rẹ̀ kú òní ó ní mani àmìlà sọ́ọ̀lì á ó ní wà mani àbùsọ́rà fọ́ọ̀lì nàfùsì wà mani ìhìtádà fọ́ọ̀lì nàfùsì ọlọ́run mú kálukú dé yín dáadáa rẹ̀ ni Al-Qur'ani bá ìdákí làlákùn ṣùdù fàǹṣùdù fil majalisi. ìjọ téèyàn bá ti mọjọ́ tó yẹ kọ́ sákò lé tó ti ń tù tí ò múra wọn ó ti ń fà á kò tó ó ṣe jádùúgbò tó ti ṣe kékeré ló ti gbọdọ̀ dáa fún ọ. wíìdá kìlà ṣùṣù fàṣùṣù yẹrí fàṣùṣù. farabalẹ̀ dákun pé bàbá tí ò kọ́ ọmọ ẹ̀ dákun ẹ má bínú ó ní kí ni. wíìdá kìlà. bó bá ti tó àsìkò tó yẹ kéèyàn ó dìde kó mú. ṣùṣù. farabalẹ̀ dákun ẹ̀yin àfáà mi gbogbo àwọn àgbàlagbà àwa tá a jọ mọ ilé kéwú kì í ṣe pé bóyá gbìyànjú tó ń ṣe wọn ò yọ àwọn táwọn aládùúgbò yẹn ju bàbá rẹ lọ ni. wíìdá kìlà ṣùṣù. bó bá ti wá tásìkò tá a sọ fún ọ pé yẹn lù sábì ìgbésí ayé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi táwọn ọmọdé nì sí bàbá Facebook lọ̀pọ̀lọpọ̀ fi ń lu ayé rẹ̀ ìbẹ̀rù pé wọ́n sọ pé tí n bá ṣe kíní yìí ẹbọ ni wọ́n ní bá ṣe kíní yìí ẹbọ ni ó dìpẹ́ǹdì lórí àníyàn tí wọ́n náà bá fi ṣe. fàṣùṣù. ìjọ tí wọ́n ju Ibrahim sínú náà mọ̀ pé kò jóná ni sábàbù tí ò fi jóná yẹn gẹ́gẹ́ Ọlọ́run ò fi anybody. ta ló máa sìráàrù débi pé kó kọ́ ọ́bọ náà gáàsì nígbà tí máa ń sàṣìjẹ lọ́wọ́ kó lóun kàn fẹ́ tẹ̀sítì ẹ̀ wò wà láwọn kọ́ ní ọ̀jẹ́. fàṣùṣù. ìtọ́lọ́hún fi kí ànábì Ibrahim òun náà ní àṣírí agbára Ọlọ́run àwọn afáwà náà wọlé bọ̀ bàbá Ayas kí la máa wí báyìí. wala ilaha illallah la ilaha illallah.
إله إلا الله لا ولا إله إلا الله لا إله إلا الله ولا إله إلا الله لا إله إلا الله أقول لصاحي إلياسي التي هو آلة الباسي لتزكم فرمي بالياسي فلزق شيخ إياسي ولا إله إلا الله لا إله إلا الله إذا ما جئت إنياسا تكون بذاك نبراسا تنال ما لم ينل إرسان له تصرف في الناس ولا إله إلا الله لا إله إلا الله إذا ما جاء إخواني أرادوا شيخ تجاني مميدا لإرفاني دوابي أو إنياس ولا إله إلا الله لا إله إلا أبو إسحاق إبراهيم لفي المولى تراويهم وفي عليه زكنهم ولي الله إياس ولا إله إلا الله لا إله إلا أبو إسحاق عبد الله وجانا نجل عبد الله ينادي كل آل الله لربه خالق الناس ولا إله إلا الله لا إله إلا الله وفي القرآن يا رجل يهيل ثم يرتيل بذكر الله يشتغلون قوم إياس ولا إله إلا لا إله إلا الله وجود شيخ في الناس شفاء لكل أمراض شداه إلى الله جزاك الله إياس ولا إله إلا الله لا إله إلا الله وفي القرآن يا رجل يقيل يرتيلون بذكر الله يشتغلون إمام لقوم إياس لا إله إلا لا إله إلا الله وشمس شيخ قد طلعت من الغرب فما غربت ناوي شرقي قد عمت جميع اليوم في الناس لا إله إلا الله لا إله الله صلاتي لفاتك بشيخ بارا فاتك فاكا بنور قوس برهام لقد هوت يا كتب مقاما دونه كاسب يفوز به وزاجب إمام لحسن ياسف لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ولا إله إلا الله لا إله إلا الله ومن يحب شيخنا فقد فاز بإذن الله وإما تدك الجنة بحب ربي إنياس لا إله إلا الله ومن ينكر شيخنا فبد الله بإذن الله وإما تدك النار ببغض ربه إنياس للهاكي على النهج من الهاكي من الإصابة الهاكي جزاك الله إنياس لا إله إلا
subhanahu. Akíwọlé bàbá wa gbáyé labẹ́gàn. Maulana Sheikh Musbahuddin Abẹ́gàn. Ayakumullah. الذين آمنوا منكم والذين فأهلا وسهلا بشيخنا الجليل نرحبكم أهلا وسهلا. Akíwọlé bàbá wa gbà Ọlọ́run jẹ́ àyín pẹ́ o. náà bí ọ̀rọ̀ tá à ń bá lọ ká má yà káàkiri. wọ́n ìdá kí làṣùtù. fáwọn ẹ̀dá kún gbogbo àni ẹja yòówù ànábì kó lo òkè dáadáa. Sallallahu alaihi wasallam. ọ̀gá mi wà ń bí ẹ̀dá kún. ẹ tún yòówù ànábì òkè. Ìbàlá nusalli ala Muhammad. jẹ́ sọ àṣírí kan fún ẹ. àwọn tí wọ́n máa lo oṣù ìjírá kàlẹ́ndà láti fi ṣaṣẹ́ wọ́n máa mọ̀ pé àyámúlì bíi ìdílé wà yìí. lálẹ́ ọjọ́ ìní. alẹ́ ọjọ́ òní bò àwọn tí wọ́n mọjọ́ èmi ọ̀dá sírí màmá sírí bẹ́ẹ̀ àyìn. àsìkò àyámúlì bíi ìdí wà ní ìmọ̀ kan fẹ́ kọjá ní láàrin ijọ́ mẹ́ta. gbogbo gbígbàdúrà tó wà ń bẹ̀ ọlọ́run jẹ́ ọ̀ràn èmi àti ẹ. Àmín ya Allah. ẹ̀yin rẹ̀ pé 300 lẹ́kọ̀ọ́ ẹ̀ mo re fọlọ́run 500 làwọn ará lítà kan dìroko. bẹ́ẹ̀ni tí ò tún lé. kó tún àdìbò tilẹ̀ wulẹ̀ kí nàìjíríà yìí lè tó àtẹ̀mí àtẹ̀yìn kò ní lé mọ́. Allahumma àmín. ibi tá a ti lọ òun ni pé bàbá ti sọ fún ọ pé kò sún. Wíìdá dákúndákún kí pé làṣùtù. bàbá yẹn lábẹ́ náà ọlọ́jà rí i pé Fàjùtù yẹ ìfàyẹ̀wá. a ní ojú agbo náà ní ọmọ ju eru wá sí èyàn ìpalẹ̀ mọ́ wá sí lòdì bá ọlọ́mọdé ọkà bá mọ̀ ọwọ́ akọ ojú ewé mẹ́jọ òjò wa bẹ̀rẹ̀ ọ̀rẹ́ yọ kankan ọmọ aṣọ bá jáná sí pé dákun àtún mi ń gbò mí. Fàjùtù yẹ ìfàyẹ̀wá. bàbá ayé labẹ́gẹ́ ni èmi ò tí ì rí wọn ní ojúkorojú rí àní tí wọ́n bá mọ̀ wọ bàbá jẹ́ kán dá ọmọ tiẹ̀ mọ̀ bátọ̀ tiẹ̀ ọba wúlò jẹ́ kẹ́tọ̀ tiẹ̀ standard a wound is not your fault to heal is your responsibility. Wáyé Farabalẹ̀. ìkàlẹ̀ ayé fi kúlì bàlìdàtì. sọ́ọ́ni àwọn bàbá ayé Ibrahim Yasi bí wọ́n ti jẹ sàrà lọ́bọ́lọ́hún rèé o bẹ́ẹ̀ yẹn bá rí wọn bá bínú wọn kò ní jẹ́ èèyàn nítorí pé ńjọ́ tí wọ́n ń parí iṣẹ́ wọn ńjọ́ tí wọ́n ń béèrè wọn lọ́dọ̀ Ọlọ́run wọ́n béèrè special made ni. original one. ọwọ́ arún ọmọdé bíi pé gbàtọ́ ti jẹ́ kòkó sàmbà ló fi ń rún ìyàwó rẹ̀ ọwọ́ ayí kú òǹbí kíbla ó tún yí sẹ́gbẹ̀ẹ́ bòmí òní àyíkẹ́ bó láti ṣe tán lánàá. ọbí bí kú àrùn. ẹ wá bímọ ọmọ wa dé ẹ mọ̀ pé ọmọ mi inú oyún lójú rẹ̀ ti da wọ́n lẹ́tẹ̀ lọ́kọ sókè ńgbà tán lọ ṣe skani ọwọ́ á da ọdọ oríṣiríṣi nǹkan bógbà tí ọkàn ọmọdé ó ti yí lórí ọlọmọdé ń wo fòtìfòtì ebi pa wọ́n lọ́rùn náà ó wá ń dàgbòrò. ìwọ tó nǹkan ju òrònú tó fẹ́ parẹ́ ọ̀run náà da lásìkò yìí o kúrò aláwọ̀ tá a fi ránṣẹ́ sí wọn wọ́n dìjà dùn gan lọ́hùn wọ́n dùn jẹ ni ní. ìgbédàkùn bébí náà mú ìjọ ni wọ́n ti ṣe sàrà àbókù rẹ̀ gbẹ̀yìn ṣe bígbà tán bá tó ríran sí ọ ló tó ṣe wọ́n sì rí tọ́ mẹ́ta. wọ́n sì tún wí tẹ̀ mẹ́ta máa ní àwọn àwọn wá yọ sí mi ẹ tààrọ̀kù rẹ̀ mọ́ láti jò ní àwọn náà ti gbọ́ òun ẹ yòó bá ànábì kó lo òkè Sallallahu alaihi wasallam. ibi tó fi mọ̀ pọ̀ ọ̀kan jù lè bá wọn nu. wọ́n á fi lé e fún ọ nítorí pé tí mò ń bá bọ̀ òun yìí òun ti tún lọ jẹ́ tún mú mi fún ọ. búbé sọ pé sàlásùn múhùlìkàtùn yá sọ̀díkì. Salatu mulikatu ya sọ̀díkì. àdínúnú gbogbo bó tilẹ̀ wulẹ̀ kí gbọ́ dàrú tó ó ní mọ̀ nira. Salatu Ọlọ́run bàbá mi kò kó yìí, Ọlọ́run bàbá mi. mulikatu ya sọ̀díkì. kọ́mọ wà láàrin èmi àti àtọ́lọ́hún. Salatun. jàmáà kí ni nǹkan mẹ́ta tí máa ń mú yàn parun tí ìjẹ́ èèyàn lẹ́yìn. Hawa. tí wọ́n máa fi pèdè tí ò ní rẹ̀yàn àfa àkọ́lọ́ bí Al-Mansuri o sẹ́ẹ̀bí náà Al-Mansuri ibi tí mo tọ́ bọ̀ ọ̀hún àmọ́ Al-Mansuri ti di àfa yóò sì tún bí àfa kò sì ní parẹ́ lórí ìran wọn kárí ọmọ àfa ní ojogun tíra àmórí rẹ̀ náà ní oṣù tó bọ́ọ̀bọ̀lẹ̀ nítorí pé gbogbo wa rò pé báyé ti ń yí lọ yìí dákun torí Ọlọ́run má dìrẹ́lì kúrò lójú ọ̀nà bó tilẹ̀ wulẹ̀ ká yóò yí tó má jẹ́ kí wọ́n gbọ́ Ọlọ́run kúrò lọ́wọ́ rẹ ìwọ nìkan kọ́ lọ́mọdà wá bá mélòó lọmọ àìmọye yìí tá a kówó létí ọ̀sán náà ṣé gbogbo ọmọ ẹbí tá à ń jẹ bọ̀ ni ṣé bó ń kálukú pamọ́ra ni. Mulikatu ya sọ̀díkì. àmọ́ kásìkò ò lè wéèsì níjọ́ tó ọba ṣe tí ọba yìí tí ì já mi
ó padà kẹ́nìkan ládùúgbò yìí tí ó sọ fún ọ pé yálà tí kù tó ń sà yìí àwa la nílé wa àwa la jogún rẹ̀ bá a bá yọ̀ǹda ó túbà rẹ̀ fún o lè fò. ìjà tó o bá tún rìn síwájú ó tún pàdé eléwé àtẹgbò míì tí ó sọ fún ọ pé iṣẹ́ báyìí ni kẹ́yìn ọmọ lọ sà yìí tẹ̀ ń sàún kọ́ lọ́nà yín láti ní kó oníṣẹ́wù òṣè ní níṣẹ́wù ńgbà tí ìṣèpọ̀ ọ̀yà wìrì. sálàtú. ọgbọ́n wọn lọ́wọ́ èèyàn ó ní tábà bíbí inú jù yín lè fọ padà síwájú lé wọn fọ ìgbésí ayé rẹ lọ. kúnìkà tó yà sọdíkì. ìwọ ọ̀rẹ́ mi nǹkan mẹ́ta tí máa kó parun báyàn àkọ́kọ́ nù ẹ̀ka wá. gbogbo ẹni tó bá ti lè ṣèfẹ́ ẹnu jù Alimansuri jọ́tà ẹ̀dẹ́ kò kọ́ lọ́dà. ẹ̀skọ́ọ̀tì lọ́dọ̀ èèyàn rí ẹ nínú lẹ́nìṣẹ́ ẹ̀ tún ní dára. gbogbo owó tí fẹ́ ẹnu bá ti pọ̀jù fún ọ kódé èèyàn tún máa ń nákàlí pé ṣé wo ni kí n gbà fún. inú ilé tiwa wíìrìdì Tìjàníyà ni wọ́n máa ń ṣe. àwọn bàbá ń kíjì pọ̀ mọ́ jẹ́rìí sí. Tìjàníyà hanran ni wọ́n àmọ́ ńgbà tí bàbá tèmi ó débẹ̀ wọ́n fi hàn ní pé ibi yìí kọ́ ni ààyè tiẹ̀ fúnra àwọn àgbàlagbà nulẹ̀ ni wọ́n yọ̀ǹda rẹ̀ pé lọ́ọ́ gbọ́wọ́ wíìrìdì mi. bẹ́ẹ̀ àwọn ti gbá ni àwọn bàbá ayé pé ọmọ jẹ́rìí tí wòlíì kan bá fẹ́ lọ kì í sọ ọmọ rẹ̀ ni ó gbé ìlàfà fún yóò jà lífà bàbá rẹ̀ ni àmọ́ àlífà yóò máa gbàṣẹ lọ ibòmí ni ó ti wá. sáwọn ara wa tiẹ̀ pàdé ara wa lójú àlárí bẹ́ẹ̀ yẹn pàdé ẹnìkan bóyá fún nílò ti rí tí ń dà nǹkan jẹ́. a sì la fẹ́ dàbí wọn ìtì ìjẹ́ kẹ́yìn ó lè dàbí wọn àwa gbogbo ẹni tí fẹ́nu bá ti ń dà láàmú tí fẹ́nu bá ti ń dà láàmú kò ní gbélé ọkọ. gbogbo bí tí fẹ́nu bá ti ń dà láàmú kò ní ní boyfriend kankan tẹ́ lọ́rùn. wọn ò déédéé dúró ti olóṣì ó nìkan mi ti di owó ni. bóbi bá fi ní ọkọ mi bẹ́ẹ̀ tí ń wo òun kò lówó lọ́wọ́ ni o abala máa gbà kàn jí. tó bá tún wọ́n pẹ̀ tó ní Àlàbí ọkùnrin lè rí òun. dákun máa tó torí ẹ̀dùn omi tó wà tó o bá fẹ́ fẹ́ obìnrin jẹ́ kó ní bá lù ẹ jẹ́ kẹ́wọ̀n ọmọ àfáà náà máa fi ara wa ọmọ olówó ń fẹ́ra wọn ìwọ àfáà tún wá gbọ́ pé nìkan tó sí ọmọ rẹ ìwọ tún wá ń bínú o tún wá ní kọ́ tẹ̀lé Pablo lọ ìyíhùn tó tún serun bíi dáadáa. ìjọ tí sọ̀bùnù bá tán ṣé kò ní gbégbé ọlọ́run rẹ lé. dákun má tẹ̀lé fẹ́nu tọ́ba ní kí ló jèrè lálẹ́ yìí bọ́ ọ bá ti ní boyfriend bíi mẹ́ta mẹ́rin kó o lọ sọ́dọ̀ àwọn àfáà yìí wọ́n máa tì. bukulu. kódà ẹni tí a máa tì gan bá bá dà á lẹ̀ yá fara sí pọ́. eléyìí máa ń bínú jù dání à kì í bínú àsìkò bínú ẹ̀ ò tí ì dé ní ìlú mọ́. bukulu. jìnnà sí fẹ́ẹ́nu ẹ̀kẹ́jì ni àlìbukulu tó o bá yà hún Alimansuri ọ̀yà hún ni. kò bá yẹ pé ní àwọn kan sọ pé yẹ pé ọ̀dà mo ní à o ti rọ́jà sọ pé náà ni ó jẹ́ sọ pé àwọn tí wọ́n máa fi. kí wọ́n dá fún ọ wò. àti gbọ́dọ̀ àríjà àti dáhìn ní tí wọ́n máa fi sọ pé tọ̀ àní tó bá di lọ́tún la òde ní bọ́ọ̀ bá sọ̀rọ̀ ọmọ tajà tó géètì. bukulu. ó sì ní wọn lójú ayé ojú àlá ni ọlọ́run Alimansuri kọ̀mọ́ ní tẹ́mẹ̀. bukulu. kọ̀mọ́ ti jẹ́ ni bukulu ẹlẹ́ẹ̀kejì ni pé tó ọba tọ̀ ń lọ má yà á hún. wà ó jíbò. farabalẹ̀ dákun gbé wọ́n ṣe kó mọ rẹ̀. bukulu. ẹ̀yọ̀ wà nábì kó lóòkè. bukulu. dákun èmi bàbá Rọ́ìdù ti dìde èmi sì fẹ́ bá àsìkò jẹ. bukulu. má ní ahun bọ́ ọba láwọn òní débi tọ̀ lọ o ọlọ́run ló mọ iye tó gbé àwọn bàbá yẹn àsìlè àyè wọ́n sì tún kó adìẹ lọlé wọ́n ní ọwọ́ san adìẹ fáwọn ẹni ọlọ́run wọ́n sọ pé owó tó fi wọ́ mọ́tò ni tá a sọ fún ọ pé o ti rí mọ́tò náà. bukulu. wọ́n ní kó ọwọ́ fa ọ̀rùn bèrè lọ́wọ́ àwọn dọ́tọ̀ àwọn dọ́tọ̀ ti wà tipẹ́. bukulu. bàbá mi ayé pé bukulu. má jẹ ohun sáwọn ẹni ọlọ́run yìí wọ́n ní tí bàbá rí òní lọ́wọ́ òun làwọn bí tàbí júbà wọn. bukulu. ọ̀dà àgbà tó owó sá fún ẹ ní ìsìn sára àdúgbò yìí mẹ́mẹ́. bukulu. ibi tó fi mọ̀ pé àwọn eléyìí wọ́n ti sáyìn síwájú ọlọ́run wa ní ànémi náà ní jẹ́yìn gbé má ní ẹ̀hún. bàbá ní kíjìpá ẹsẹ̀ kọ́lẹ̀ bí rìndí àyíbá. bukulu. ẹ̀rẹ̀ kò sí mọ́tò ẹ̀ láwùn ni
ìdí òjò kẹlòmí ò lè wá Mọ́lúdé Àlìmọ̀súrì tó sì jẹ́pọ̀ rẹ̀ ni pé kò ká fùlùsù mọ́ lọ́wọ́. Bukulun. tí ìbá ṣe pàgbà kò dáyé o tún fẹ́ gun mọ́tò lọ́bì kan o tún àbẹ́lẹ̀ ọmọ tí ọ̀ọ́dà rúbà. Bukulun. ọ̀ya ìtàwọn àgbàlagbà sọ nísìnyí pé kò ọ̀ọ́dà rúbà kò wá gbé bọ́wọ́ gbé olólè mọ́ gbé ọbọ̀. Bukulun. dẹ́kun ìwọ́tọ̀ wáyà yín lálẹ́ mọ́ ní àwọn. wà ó jìbù. Wà ó jìbù fàájì. ó jìbù ọ̀pọ̀lọpọ̀ tó já àwọn ọ̀dọ́ àfàbọ́nù. mọ́tòmọ́tò nítorí pé o ti lọ́wọ́ agíní o rò pé wọn náà ti bọ́ sínú ilé. ọ̀nà ibi tá ń pè nù léjì ó lè má sìn lọ́gbọ̀n ọdún ó lè má sìn lọ́gbọ̀n ọdún ó lè má fà ọmọ ti tó. ìtí wọ́n fún ọ pé kó o máa wíwùn ẹ̀mí lọ́lọ́ tí ìwí tó ní ọ̀jẹ́ dákun ìwọ́tọ̀ wáyà yín lóru òní má ríra rẹ má ṣe mọ́tòmọ́tò má sọ pé wọn náà ti débẹ̀ má sì ya ahun tẹ́wọ̀ rẹ kò sọ pé máa kánà Muhammad. Máa kánà Muhammad. wà má Muhammad. Wà má Muhammad. alá Muhammad. Muhammad Rasulullah. Muhammad Rasulullah. jẹ́ kọ́ ẹ̀ ga díẹ̀ sí. jẹ́ kọ́ wọn ni ó ga díẹ̀ sí kó borí rẹ̀ dọ́gba. má jẹ́ kó kọjú orí rẹ̀ má jẹ́ ó ga ju orí rẹ̀ lọ. àsìkò tá a wà yí àsìkò gbígbàdúrà. àsìkò gbígbàdúrà là ń bẹ̀ yìí. wọ́lá bàbá mi ìyá sí wọ́lá bàbá mi láyé pé. wọ́lá bàbá wa gbà ń kalẹ̀. wọ́lá gbogbo bàbá mi táwọn àjòkó. wọ́lá gbogbo kàlẹ́ àwọn ẹgbà. ọlọ́run oríire tí ń wò lọ́ọ̀kan yìí ọlọ́run jọ́ tẹ̀mí lọ́wọ́. orí rẹ̀ yóò tẹ̀mí lọ́wọ́. orí òkè wèrè tó ń lọ kí wọn ò kúkú sọ jù báyìí náà lọ fún bẹ́ẹ̀. sọ̀jù báyìí lórí òkè tó ń ó yá sáàjì ó tún gajẹ rí lọ. jẹ́ kó tún gajẹ orí rẹ̀ lọ. àwọn oníwòwà rẹ. àníwò ayé àṣetọ́ lọ́wọ́. a sọ fọlọ́ pé kọ́ kí ọ. a ní kọ́lá wọn bó kí ọ. ọwọ́ sàlátù lọ́sàn olórí òkè rọ̀lẹ́. owó sàlátù lọ́sàn lórí ìwọ òkè nu rọ̀lẹ́. ọlọ́run kí. ọlọ́run ó dá. ma kana Muhammad. ma kana Muhammad. bàbá mi ṣe ìbínú. wà bá Muhammad. wà má Muhammad. jalla ala Muhammad. ala Muhammad. Muhammad Rasulullah. Muhammad Rasulullah. bèrè oore tí ọkọ mọ oore tí ò sí nínú ẹbí. bèrè oore tí ò kọ́ mọ́ àwọn oore tó skáàsì bèrè rẹ̀. àwọn ẹnu ilé wa àmọ́ àwọn èsè wá sí. èmi mo jẹ́ ká yọ ọmọ wọn pé tọ́ inú ilé àwọn èèyàn kan bẹ́ẹ̀ bá bàbá òun kíjì pa ti ń bẹ ìsọdá náà nílé tiwa sí wọn. bẹ́ẹ̀ni. Wallahi. ìwọ náà dùn dílé rẹ nú. ọlọ́run ó fẹ́ dùn nílé rẹ̀ nù. ó sàbí mẹ́ta. amina 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 ya Allah. inú tẹ́mi èsè ni pé mi èso orí ọ̀fẹ́ bí wọ́n sanwó. bẹ́ẹ̀ni. bí mo sọ fún ọ pé oṣù sẹ́gbẹ̀ẹ́ inú ọ́fíìsì ọ̀ sanwó. kódà kò rìn kọjá torí wájú ilé gbogbo ibi wa. tó sún sí ìhùn làwọn ọ̀rọ̀ wá ní àwọn àbòsí tí tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọ́n ń béèrè owó ni. kódà kò rìn kọjá wájú ilé wa. o ṣeun àbá ìṣeun bára nídé. ọmọ wa mú owó àdúrà tiẹ̀ náà bọ̀ ọmọ pé ànábì Muhammad ìwọ làyàn fẹ́ Olúwa. Ànábì Muhammad ìwọ làyàn fẹ́ Olúwa. bámi sọ fún Olúwa pé kó ṣàánú. bámi sọ fún Olúwa pé kó ṣàánú. Ànábì Muhammad ìwọ làyàn fẹ́ Olúwa. Ànábì Muhammad ìwọ làyàn fẹ́ Olúwa. Bámi sọ f'Olúwa pé kó ṣàánú mi. Bámi sọ f'Olúwa pé kó ṣàánú mi. Ànábì Muhammad ìwọ làyàn fẹ́ Olúwa. ọlọ́run jẹ́ àríṣẹ́ ìbúbọ́kẹ̀rì ìwọ làyàn fẹ́ òtún bẹ́rẹ̀ olùbáríkà pé o. f'Olúwa pé kó ṣàánú mi. ọ̀rọ̀ pọ̀ Olúwa pé kó ṣàánú. ọba mi ló gbé wọn kalẹ̀ báyìí. ìwọ làyàn fẹ́ Olúwa. ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ o. ìwọ làyàn fẹ́ Olúwa. ògùn àgbà ni wọ́n. Olúwa pé kó ṣàánú. ọlọ́run dákun má já wọn bọ́ o. Olúwa pé kó ṣàánú mi. àánú ọlọ́run títí ràn nínú ayé wọn. ìwọ làyàn fẹ́ Olúwa. ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ o. ìwọ làyàn ọlọ́run wọlé abíbí ànẹ́bí wa Muhammad. Olúwa pé kó ṣàánú.